ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. OPC Ati Iru Ekun 16 film. OPC versus Iru Ekun 16 film. Máa máa sọ̀rọ̀, à ń gbọ́ yín máa sọ̀rọ̀, à ń gbọ́ yín mà. Jọ́ọ̀dún Mrs. Gani yẹn, mo ti sọ fún yín mo ní ká yé gbọ́ rẹ̀ jáde. Ṣé ẹ mọ̀ pé ìgbà tí tọ́ fún Ìgbòho ní mọ́tò nísìn? Ìgbà tán fún Ìgbòho ní mọ́tò nísìn náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n á gbé mọ́tò fún wọn pé Mákindé á gbé mọ́tò. Ṣé ẹ ti ẹ̀dùn mọ́tò tó gbé fún yẹn ṣe bí ìwọ náà wà ní Nàìjíríà? Ṣé bí ọmọ bíi táyà iná ti pé ilé ìta fi gbé pure water ṣé bí ọmọ bó ṣe rí? Bẹ́ẹ̀ ni táyà yẹn ṣe rí, wọ́n fi polówó pure water. Bó ṣe rí nìyẹn tó ti gbọ́ mi bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ àfìyẹn lẹ̀. Ẹ jẹ́ kí Mrs. Gani kó máa ṣe tiẹ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀. Nǹkan tó yẹ kó rán kò rán àti 2021 lọ ti ń pè kó bọ́ síta kò bọ́ síta kò ṣe kò dojú rè ṣe. Ẹni tó fẹ́ ṣe kú ló tún kígbe àtẹ̀bọ̀ àti bàbá pupa tó ń depo lórí ẹ̀ tó ń bóra yẹn. Àtó ń ṣàgbá ọmọ inú ẹ̀ tó ń jáde tó ń sọ̀rọ̀ sí Ìgbòho. Ṣèbí ìgbà tó dẹ̀ ní pé Ìgbòho ṣe ìkọ́ni tí káwọn náà wọnú gbó náà. Wọ́n wọnú gbó kó ṣe é. Ṣèbí ó gbéra ní Yorùbá tó bá jẹ́ Yorùbá ni kó máa ṣe tiẹ̀ kí Ìgbòho máa ṣe tiẹ̀ kọ́ lọ pàdé lókè nǹkan tá à ń fẹ́ nìyẹn kì í ṣe pé kọ́kọ́ mọ kákọ́ Mrs. Gani máa ro tọ́kù ni o kò ní lára ó máa ro tọ́kù ni o ó sì gbà tí òun ro tọ́kù ó ní Ìgbòho ní ó fẹ́ràn kú kéèjì òun tó fẹ́ràn wú tọ́kàwé òun náà ẹ̀ o Ogun ti dé. Ogun dé. Ẹgbẹ́ àpilẹ̀ títí ẹ̀ nǹkan tó yẹ kó rán ni kó rán ẹ jẹ́ ká máa sọ wípé kó bọ́ ọ̀tá kó lọ ṣiṣẹ́ kí Nàìjíríà kí Yorùbá kó gba independence nìkan tá a fẹ́ nìyẹn a fẹ́ wàhálà ilé tó ń ṣe yìí ara ló ń ta ó tẹ̀ dẹ̀mọ̀ pé ó nílara Gani nílara gan ẹ rí gẹ̀gẹ̀ ọrùn ẹ̀ ọ̀rọ̀ Ìgbòho ti ṣẹlẹ̀ báwo ti ní gẹ̀gẹ̀ lọ́rùn tó yẹ kó rí bẹ́ẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ti ní gẹ̀gẹ̀ lọ́rùn kó yá lọ jókòó kó máa ọ̀pá orógbó ẹ̀ tó ń gbé kiri yẹn kó wá mi lọ gbé sí ẹgbẹ́ tí gbogbo èèyàn gbádùn ṣé ẹ ti gbọ́ mi báyìí ẹ má máa dá ẹjọ́ tí bàbá Èkìtì bá ti dé mo fẹ́ gbọ́rọ̀ bàbá Èkìtì torí mo gbọ́ pé ó ti wọlé mo fẹ́ gbọ́rọ̀ tàbí mo ti rò pé wà á jẹ́ kí bàbá Èkìtì wọlé kí n tó kúrò tó pè mí so ẹjọ́ tí bàbá Èkìtì bá ti wọlé mo fẹ́ máa sọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ ẹ fi Gani lẹ̀ ẹjọ́ máa fẹnu wú gbé kó máa fẹnu wú sọ́kàwé ẹgbẹ́ kò ṣe kò jọ lúrẹ̀ ṣe láti 2021 ó rí i pé ọmọ yẹn ṣiṣẹ́ ìṣó tún kó tún lára tó bá lè ṣe kó jókòó náà ó lóun fẹ́ gba Yorùbá kó ìtàn àtayérayé ilé tó lọ ṣe ní kẹ́kù tó lọ ṣe nígbà ètò ẹ̀kú ṣé ìjà tó ṣẹlẹ̀ ń kú a ní kó lé Fúlàní wọgbó ó lé wọn dànù ògùnlé wọn wá ní wọ́n á lọlẹ̀ kọ́ lọ fún lówó ṣé lọlẹ̀ ló ti lọlẹ̀ láti yọ ọjọ́ ìbáyìí ṣé ìyẹn la fẹ́ máa rán ni ṣé ìyẹn ló yẹ ká máa rán a máa ní alọlẹ̀ owó iná ni owó tó máa pa ẹ fi Gani lẹ̀ ẹ jẹ́ kí ọmọ olóríire ọmọ ológo tí gbogbo àwọn ọba tó ti wà lẹ́yìn ẹ̀ àwa gan wà lẹ́yìn ẹ̀ bíi ké kò ní ìyá kò ní bàbá àwa ni ìyá àwa ni bàbá àwa ni gbogbo ẹ̀ fún so ẹjẹ́ máa ṣàtìlẹ́yìn àdúrà ní ká máa gbà fún Ìgbòho every time láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹjẹ́ máa fàdúrà ká máa gbé ká máa fún ládùúrà tó kò tú ọ̀ní rí mú ọ̀dẹ̀ ní ti fa Tinubu yẹn náà ká máa kígbe kó jọ kó Yorùbá lè jọ eléyìí tó bá máa ṣe fún wa kó ṣe fún wa so bó ṣe jẹ́ nìyẹn máa jà ó dàárọ̀ mo ní kí n dá sí tí bàbá Èkìtì bá ti dé. Bàbá Èkìtì wọ́n wà mí bíi ìdókòwò Yorùbá mi láìkè máa lè bá mi sọ fún ọ pé kó bá mi tẹ tán pọ̀ kó bá mi láìkè tó ní kó bá mi láìkè agbóríbì yẹn máa lọ sókè. mi ìmọ̀ ń jẹ́ bá wa tẹ́ o àti bá tọ́ mo tún sọ fún àwọn èèyàn wa ẹwọ́n tẹ̀lé bá ti ṣètò tó wá ní ó ń ba bọ̀ níwọ̀n ní sọ pé ó ń ba lọ ẹ máa sọ yẹn pé ó ń ba bọ̀ ní ẹ máa sọ fún wọn lẹ́fíìtà Yorùbá òjì máa sọ fún wọn lẹ́fíìtà pé wọ́n ń ba bọ̀ ní kì í ṣe pé wọ́n ń ba lọ àní ba lọ à ń bọ̀ bọ̀ ní lórúkọ Jésù ṣé ẹ ti gbọ́ òkè ó dàárọ̀. Oòduà ìtàrà ìfún wọn ní kí n speak àbí Odùduwà àṣẹ kínní kan wọn ní kí n stop show yìí for now pé kó ní kálukú fi tẹ tán pọ̀ lórí ẹ̀. Bàbá Èkìtì ẹ mute o àbí nẹ́tíwọ̀kì yín ò dáa ẹ jọ ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift o ẹ tó wà lórí TikTok ẹ bá mi fún Bàbá Èkìtì ní gift
ẹ bá mi fún bàbá Èkìtì ní gift o ẹ tẹ́ wà lórí TikTok ẹ dákun ẹ ní sàgbákò ẹ bá gbé sókè. àwọn ọbẹ̀ ní kọjá àwọn kí gbogbo lé. àdìsá ọbẹ̀ ní kọjá àwa ń kí gbogbo lé èsè o. ọmọ ọbẹ̀ ní kọjá. ọba ń kí gbogbo lé. ọmọ ọbẹ̀ ní kọjá ọba kí gbogbo yín o. ẹ wo jàre àti àwọn ti ọwọ́ yìí kì í sí mi. Ọlọ́run a máa bá a bọ̀ ní lágbára Ọlọ́run. ó máa túbọ̀ máa fún yín lọ́wọ́ ṣiṣẹ́. àṣẹ. iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe. kéèyàn jókòó sórí kíní kọ́sẹ́ẹ̀tì kámẹ́rà kan máa rojọ́ báyìí. ṣé mo gbógun lè bá rojọ́ ni ẹjọ́ là ń gbógun lò ní iṣẹ́ bọ̀ ni iṣẹ́ lẹ̀ ń ṣe iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe àǹtí àní máa ń yìn yàn. ìyá mi gan wá síbi ìyá mi kan fi ẹ ti gba ìyá mi mọ́ mi lọ́wọ́ báyìí. kí láwọn ìyá yẹn rẹ ẹ bá mi tọ́jú màmá o ẹ bá mi tọ́jú àwọn ìyá yẹn ẹ bá mi sọ pé mo nífẹ̀ẹ́ wọn gan ni ẹ bá mi sọ pé mo nífẹ̀ẹ́ wọn. mo kí everybody mo kí gbogbo ilé mo kí everybody ọmọdé àgbà arúgbó everybody mo kí everybody because gbogbo wa iṣẹ́ là ń ṣe ẹ má yẹn kàn tó rọ̀ because inú ayé tá a wà yìí olúkálùkù ń ṣe tiẹ̀ ní nǹkan tó wà nù ayé yìí ó pọ̀ gan so àwọn èèyàn máa wà káyé ìdèrò àwọn máa ṣe tiwọn ó ti lé níbọ̀ àwa tá a dúró tá a mọ́ra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ má gbọ́rọ̀ ẹnu jàre ó ti yé yín ìjẹ́ kó máa sọ lọ kọ́tọ́ bá máa sọ kọ́tọ́ gbọ́ ẹlẹ́nu kó fẹ́nu ara ẹ̀ sọ ó ti yé yín. ìjọ tèmi mo ti rí Gbòho ní ìlú òyìnbó ní London bàtà ṣe rálì ní Yorùbá ti gba Yorùbá ti pẹ́ ẹ má wọrí ẹ má fọ́sẹ̀ ṣé ń wáìnì. ṣé ń wáìnì náà lè má fọ ọmọ Yorùbá. ìyàbọ̀ àwọn ta nílò yẹn banana yìí gbọ́ ṣé bàtà wá ta nígbà yẹn ẹ má ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ lọ ẹ má ti wọ̀ ọ́ ẹnu rárá ọ̀rọ̀ ẹnu ní ó tún wá gbé fún bàbá wa Jagaba. àkànbí ọmọdé sílẹ̀ ìjà mọ́. ó gbé fún ọkọ tí ó bá sí Jagaba kò lè everything ò lè wọ́ọ̀kì báyìí because èmi náà ti ń kó ìrìn àjò yẹn pé báwo la ẹrẹ ṣe kí ló máa ṣẹlẹ̀ bọ̀ ayọ̀ ni ó dẹ̀ já sí ó já sáyọ̀ lọ ẹ má wo ẹ má fún jàre. ọ̀dà ẹ ṣeun bàbá wa dẹ̀dẹ̀ ń pé ó yá ẹ ṣe gan ó hàn nínú ohùn yín pé inú yín kàn ń dùn débi pé bàbá wa yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ jẹ̀tọ́ pé ọlápẹ́ni wọ́n ń dùn wọn. bàbá Èkìtì mà ti wá nẹ́tíwọ̀kì rẹ̀ gbà wá o bàbá Èkìtì ti wá nẹ́tíwọ̀kì lọ mọ̀ ń bọ̀ màá pè wọ́n lórí fóònù mi sí ẹ bá mi fún bàbá Èkìtì ní ẹ bá mi fún wọn ní ṣé ti rí nẹ́tíwọ̀kì ẹ ti dé ẹ ti rí nẹ́tíwọ̀kì ó yá ẹ bá wa gbọ́ sókè bàbá Èkìtì ẹ ní sùn ẹ jẹ́ kí èèyàn kan bá wa sọ̀rọ̀ lórí fóònù ó yẹ gbọ́ sókè à ń gbọ́ yín lórí fóònù. Hello àti gbé kọ́ọ̀lù yín sà. Kálẹ̀ o. Ẹ kú dédé àsìkò yìí sà. Nǹkan tí mo sọ ni pé 4 more for Tinubu 4 more for Jagaba. Yorùbá wuyì kí bá ṣe ọlá bàbá yìí níbo kí là bá máa sọ. Kí là bá máa sọ. Ọlá rẹ̀ ni a sì mọ̀ pé lágbára Ọlọ́run ọba 4 plus 4 it will become 8. 8 yẹn 4 plus 4 it will be 8. It is 4 more for Jagaba 4 more for Tinubu. Yorùbá wuyì kí ni mo fẹ́ sọ gan-an. Ẹ bá wa sọ à ń gbọ́. Sẹ́rí ilé ayé yìí tí ẹ bá ní ọ̀kánjúwà yóò kó bára rẹ̀. Torí ọ̀kánjúwà ẹ̀ èèyàn ní fẹ́ mọ ibi tí ó lọ èèyàn ní fẹ́ mọ tó máa kó nǹkan kalẹ̀ èèyàn ní fẹ́ mọ etí ó mú at the end of the day ọ̀tọ̀ nìkan tí ó lọ mú tí èsì títí ẹ̀ pé ohun tó mú yẹn ó sì kó bá ní irú rẹ̀ ní àwọn Ganiya ń ṣe yẹn. Ganiya báwo. Ganiya ni mana because ohun tí wọ́n ń ṣe yìí kí ni ìtumọ̀ rẹ̀ Kini yìí àwọn olóyìnbó ní if you can't beat them join them kò sí tìjú bẹ́ẹ̀. Nígbà tí wọ́n pé Kini yìí ó rí pé ó ṣeéṣe kò lè ṣeéṣe
ẹ̀bẹ̀ sì ni kọjọ́ ìwọ̀n kájọ máa lọ tó bá jẹ́ original Yorùbá ni ohun tó yẹ kó ṣe nìyí ẹ dákun ẹ wo àárín nígbà tí olóyè lọ sí Ilé-Ifẹ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ ń bẹ àwọn kò jẹ́ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ original Yorùbá ni wọ́n bẹ́ẹ̀ àwọn Kóìkì gbogbo original Yorùbá ni wọ́n àdéhùndédé kí ló tẹ̀lẹ̀. ọ̀ní kan tí wọ́n ti yẹ̀yẹ́ ni ọ̀ní kan wọ́n ti yẹ̀yẹ́. àwọn ọmọ àlè Yorùbá àwọn ọmọ tako Yorùbá tó pé òní fẹ́ gbọ́ àwọn original Yorùbá yé tí àwọn Yorùbá bá lọ bí báyìí àwọn ọmọ ìyá sẹ́yìn ni. tó nǹkan tí mi ọ̀rọ̀ Gàníyà Eleyi kò sí tìjú ń bẹ ìbẹ́sì ni kọ́kẹ́jọ́ yìí ẹ̀yìn kòlókòlè nú àbíbá ọ̀rọ̀ ọmọ ṣe ọkọ̀ ojú omi nú ẹ̀ ọkọ̀ nú àkọ́jọ́ yìí ọkọ̀ nú wa àjẹbẹ́ tómi yẹn bá dé sẹ́yìn yẹn. ikú omi sì tún ń bọ̀ ní ó dàbọ̀ ẹ ṣe gbọ́ ikú omi sì tún ń bọ̀ ní àbẹ̀wò lọkọ̀ nú à. tsunami ńláńlá níbọ̀ ẹ̀ tí mọ̀ ni Yorùbá wuyì tsunami ńláńlá níbọ̀ tẹ́lẹ̀ ohun tẹ́ rí Ilé-Ifẹ̀ yẹn nǹkan díẹ̀ lélẹ́ ní nǹkan díẹ̀ ní sẹ́pẹ́ mi máa ń sọ nǹkan díẹ̀ ní àwọn fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní agbègbè ni. ẹ mọ̀ pé for security please ẹ pé ní security lẹ́yìn náà sọ̀rọ̀. so tsunami tó ń bọ̀ mo sọ wípé mo ní àwọn Haúsá yẹn gẹ́gẹ́ gbogbo ọmọ ìyá dànù nílẹ̀ Yorùbá ni torí àwa Yorùbá. bàbá wa ẹ má go deeper. àmì ní go deeper àwa Yorùbá àwa ní agbárí jù wọn lọ àwọn mọ̀ta ṣe ni àmọ́ àwa Yorùbá ní agbárí jù wọn lọ wọn bá tí ń sọ nìyẹn. kódà ẹ ṣeun gan. ẹ mọ bó tó lọ. ká máa bá a bọ̀ náà ní kẹ́ máa tún ká máa bá a bọ̀ ẹ má sì ká máa bá a lọ ọmọ ẹni tó bá lọ ló bá kú. bàbá wa ni bàbá lẹ́kìtì ẹ bá pàtẹ́wọ́ fún bàbá Èkìtì o bàbá Èkìtì ẹ ọ̀ mìtì fídíò mo fẹ́ ṣọ̀tẹ̀ ní fídíò tí mo lè rí ṣọ̀tẹ̀ ni mo wá látẹ̀kùn tí mi ò rí ẹ bá bàbá Èkìtì ya à ń gbọ́ yín sà. á dára fún wa ojú òní tiwa. àṣẹ. àwa la máa borí ọ̀tá. àṣẹ. wọ́n ń jà kúrò ní àbùkù ti kàn wọ́n. bàbá Èkìtì. wọ́n ń jà kúrò ní wọ́n ti wà ní hòhò aṣọ ò bá wọn mọ́. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. mo ń gbọ́ tí màmá mi kan sọ pé ká má dá wọn lóhùn mọ́. ó léwu mà. tí a bá dá wọn lóhùn ó léwu. tí ẹ bá wo ìgbé ayé àwọn tá à ń wí yìí. ṣé ẹ ń gbọ́ mi mà? bàbá Èkìtì ẹ jọ ṣé ẹ ń gbọ́ bàbá Èkìtì o oníṣẹ́ ẹ̀ ṣáà ń gbá wọn bàbá Èkìtì ẹ ní sùúrù ẹ kì mọ̀ bí wọ́n ń gbọ́ yín ẹ gbé yín gbé kíní káàkiri gbé níṣẹ́ káàkiri ṣé ẹ ń gbọ́ bàbá Èkìtì. ẹlẹ́ẹ̀kan wọ́n ní ká má dá wọn lóhùn mọ́. mo ní tá a bá dá wọn lóhùn ó léwu. ó léwu. àwọn irọ́ kan wà ká máa pamọ́ èèyàn mọ́. tí ènìyàn ò bá sọ̀rọ̀ lénìí tó bá dọ̀la wá nígbà tó sọ kí ló sọ tó sọ̀rọ̀. torí irọ́ a máa dòótọ́ nígbà míì. àwọn oní àyídáyídà wọn a máa sọ̀rọ̀ dòótọ́ tálẹ̀ mọ́ yẹn lára. tolúwẹ̀ á wá ọṣẹ àti kẹ̀kẹ́ tó máa fi fọ́ tí ò ní rí. ìkejì bàbá mi máa ń sọ̀rọ̀ kan ó ní abàlújẹ́ tó ń bàlújẹ́ tẹ́ ẹ̀ bá sọ pé ó ń bàlújẹ́ tó bá dọ̀là lòun náà máa sọ pé òun náà wà lára àwọn tó ń tún ìlú ṣe. wáò. tó tá a bá ti rí ohun tí ò tẹ́ wa lọ́rùn ní irú àkókò táwa ẹ̀ agbẹ́dọ̀ sọ síta mà. ẹ tún gbọ́ o. à ń gbọ́ yín sà. nàbà wá ogun tá à ń jà lénìí àwa jẹnẹrẹsẹ tó wà mẹ́yì àwọn ojúlówó ọmọ ọkọ ni mò ń bá wí o. Number one, the cause of ogun tá à ń jà lọ́wọ́lọ́wọ́ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn bàbá wa rí ìgbà yẹn lọ́hùn tó dákẹ́. tó náà wò fẹ́ wàhálà. ẹ̀yà ọmọdé ló ń ṣe
Èwo tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Tó bá dá lóhùn àdàbí títí ẹ̀. Àtẹ́wọ́. Òun ní àyè bí wá gbàtàpà tó wá kọ́lé ìkùnú tiwa lọ́rùn náà. Ṣó ń kílé ẹ̀? À ń gbọ́ yín Abẹ́òkúta. Ṣé gbọ́ mi mà? À wà pẹ̀lú sàn. Number one, fídíò kan jáde lánàá. Wọ́n ń sọ fún wa wípé àwọn ò tọrọ lọ́wọ́ ọba o. A ti play fídíò yẹn. A ti play ẹ̀. Àwọn ò tọrọ ọba kọ́ ló ra Eleyi o. Ìní làwọn ṣe mọ̀ pé Ṣèyí Mákindé ló rà fún wọn. Ẹ jẹ́ bíra wa léèrè àwọn ọmọ Yorùbá. Kòlábò Ṣèyí Mákindé àti Gani Adams ní Ọ̀yọ́ èrè wo làwọn ọmọ Ọ̀yọ́ state jẹ́ mẹ́? Failure. Because ní gbogbo state tó ti create Àmọ̀tẹ́kùn, Ọ̀yọ́ state ló wọ́nbù ló fọ́nbù jù. That I can say that they don't have any achievement. Because Gani Adams was the leader in Ọ̀yọ́ state Àmọ̀tẹ́kùn. So, tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ni pé wọ́n celebrate failure ni. Abẹ́òkúta. They are saying, no, màmá mi, tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ. Tá a bá débi òtítọ́ ọ̀rọ̀ tá a bá sọ, àwọn bàbá wa ni ó máa ń dẹ̀bi ni, ogun ló dá sí wa lọ́rùn lóde òní. They are celebrating failure. Failure ni mà. Ẹnu Ṣèyí Mákindé ló sọ wípé they lost more than 300 Àmọ̀tẹ́kùn soldiers under the umbrella of Gani Adams tó fi jẹ leader wọn. 300. What is the achievement? Bẹ́ẹ̀ ni O'Brien ló sọ nínú interview ẹ̀ kan. Ó lágbára o. O'Brien ló sọ. Ó lágbára o. Tó bá gbé mọ́tò fún Gani lẹ́nìí, it means that they deliberately collaborate with together to waste the life of youth in Ọ̀yọ́ state. Jẹ́kọ́ mi mà, ẹ jẹ́ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. À ń gbọ́ yín sà, ń gbọ́ yín. Lẹ́nu àwọn tí ń tẹ́tí àwọn ń bọ̀ wá àárẹ̀ sí ẹ, àwọn èèyàn òṣè tuntun mọ́. Mo ti ń sọ fún wọn ti pẹ́pẹ́. Ọmọ àárẹ̀ sí. I don't have another hope ju ilẹ̀ Yorùbá lọ. Jẹ́kọ́ mi mà, I don't have another hope ju ilẹ̀ Yorùbá lọ. Tí ilẹ̀ Yorùbá, Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá worst. Àṣẹ. Jù báyìí lọ, kọ́nà tó bá wa tó. Gani lè kẹ́rù ẹ̀ fáwọn kó di Núpé. Ìbọn ló fẹ́ sá lọ. Núpé báwo? Núpé. Ṣé ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé? Núpé ni. Núpé. Ẹlẹ́mọ̀pọ̀ ọmọ Núpé ni mà. Èmi ò sọ pé a rí ìdílé àkókò. No. It's not Ibẹ̀ ló ń gbà tọ́ mẹ́ màmá mi. We are talking about origin. Ma, ẹ jẹ́ padà síbi fídíò tí mo rí lẹ́nìí. Tí bàbá adé ṣe ọ̀kan ẹni máa dárúkọ. Tí ó tó bá jẹ́ bàbá ti tèmi ló ń jó lágbálágbá. Màá lùlù lágbálágbá fún bàbá mi kó lè mọ̀ pé ohun tó ń ṣe ò dáa. Bí bàbá adé ṣe ọ̀kan, àjọ pàdé ní Kútọ́nù tí iṣẹ́ ìkan tí iṣẹ́ méjì mọ́. Nígbà tí bájà sọ láti bàbá Akíntóyè wà ní Kútọ́nù. Bàbá Adéṣọ̀kan, Akíntẹ́tẹ́ Akọ́lá George, àjọ wà bẹ̀rẹ̀. Ìgbà yẹn láti organize the security of the Yorùbá race. How do we do it? Bó ṣe máa ilẹ̀ Yorùbá. Bá ṣe máa rìn to be able to secure our land. Bàbá Irú àmẹ́ńbẹ̀ náà, ó sọ story tí Gani fojú ẹ̀ rí pé díẹ̀ ló kù Gani fẹ́ pa òun tó bá fàtì jùlọ. Mo ti gbàgbé ọ̀rọ̀ yẹn, ìyá mi kan ló pè mí láàárọ̀ yìí ní láti London. Pé bàbá tó lájọ ìyá mi àti yáyà jọ wà ní lọ́rin ní. Ẹ bá mi máa ṣáà bẹ́ẹ̀ Èkìtì ní gift, ẹ bá mi ṣáà bẹ́ẹ̀ Èkìtì ní gift ẹ jọ, ẹ bá ń gbádùn kan tó ń sọ. À ń gbọ́ yín kàn. Ó ní bàbá tó sọ fún wa pé Gani fẹ́ pa òun. Pé Gani ló da OPC rú, bàbá tí àwọn yẹn, bàbá tó sọ̀kẹ́ yẹn.
is one of those people to fund OPC. Pẹ̀lú bàbá Dr. Frederick Facheun. Bàbá mi ló wá jókòó ti Gani lẹ́ni. Èmi mọ̀ mo sì ń sọ kì í ṣe dídùn náà kan bàbá. Wọ́n ti bàbá sí ni tàbí kò owó. Torí owó burú owó máa ń gbà ọmọlúwàbí kò lọ́wọ́ èèyàn. Wẹ́n tàgẹ̀tì ní pápápá. Because mi ò rí, I don't see that bàbá can low to that extent. Kọ́lọ́ máa pẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò kó pàrọwà sáwọn ọmọ ẹ̀ tí inú ń bí for what? I don't know the one that start this issue. Torí pé wọ́n declare pé Ìgbòho gbọ́ níta pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti fọwọ́ sí Ìrù Ẹkùn, wọ́n ti fọ approve Ìrù Ẹkùn ní àwọn ọmọ Gani bá yà wèrè sígboro. Tí bàbá yóò ṣe tí ó sùn ní àdúgbò sí láyé. Tó wá ń pe àwa tá a wà lẹ́yìn Sunday Igboho ní bloggers. Pé náà ọ̀nà òun yẹ àwọn ọ̀fẹ́ gbé mọ́mọ́dé sọ fún wọn láàárọ̀ yìí. Ẹ̀ṣẹ̀ ẹ̀ sì máa gbọ́ ọ̀nà òun yẹ. Bóyá ọ̀nà òun yẹ lẹ́ máa gbọ́ títí yín máa fi di Yorùbá lẹ̀. Ṣé gbọ́ mi mọ̀? À ń gbọ́ yín sà. Ó ti gbójú ẹ̀ ní sí tá a gbẹ́dọ̀ sódódó ọ̀rọ̀. Tá a gbẹ́dọ̀ sí kiri tá a gbẹ́dọ̀ sódódó ọ̀rọ̀. Gbọ́dọ̀ sòdodo Mo sọ ọ̀rọ̀. nìkan mo ní tí bàbá yẹn bá fẹ́ ṣe. Ẹ parí ìjà láàárín àwọn OPC ni o. OPC bàbá Frederick Facheun. OPC Gani Adams. Ẹ bá wa pọ̀ wá táàpù. Ó ga o. OPC reform. Kí ló wá dé tó fi wá jẹ́ pé ọ̀rọ̀ Sunday Igboho lẹ́tọ́ wa lọ sọ mẹ́? Ó sú wa o. Kí ló ṣe Sunday Igboho bá ń ṣe OPC ni? Ẹ̀ ń bínú orí. Mo dẹ̀ sọ lẹ́nìí. Kútọ́nu lèmi ti sọ fún bàbá yẹn ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́. Mo ní Gani ti sọ wípé Yorùbá ò ṣe é nu ẹnu fún. Bẹ́ẹ̀ni. Gani ti sọ fún wa pé Yorùbá ò ṣe é jà fún. So nígbà tá a dẹ̀ rí ẹni tó sọ wípé òun ní tòun o. Òun fẹ́ jà fún Yorùbá. Òun ní Yorùbá òun máa jà fún Yorùbá. Ẹ máa nu ẹnu fún wọn. Olórí kẹ́kọ̀ọ́ ní ká máa yá mi. À ń gbọ́ nígbà tó ṣe kọ́. Ó lóun fẹ́ ṣe ohun tẹ́nìkan ò ṣe ní. Mi ò mọ ní kọ́ màá sọ lọ́rọ̀ ni. Gbogbo nǹkan lọ́lọ́run fún mi lẹ́bùn ẹ̀. Agídí Èkìtì lónìí ṣùgbọ́n Ọlọ́run fún mi lónìí kíkọ́. Ọlọ́run fi ìyàwó ní kíkọ́ jẹ mí. Ó parí. Ó ní òun máa ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Wọ́n ní dandan ni ó máa jìyà tẹ́nìkan ò jẹ rí. Ó ní tóun bá jìyà tẹ́nìkan ò jẹ rí. Òun máa gbádùn tẹ́nìkan ò gbá rí. Lẹ́mi fọ́ sí wẹ́wẹ́. Lẹ́mi fọ́ sí wẹ́wẹ́. Ṣẹ́gun mọ̀. Ìgbòho. Iṣu Yorùbá. Ẹnà kàríṣù Yorùbá dáadáa mà. Níkì ẹ jẹ́ kí wọ́n sẹ́ǹtì àtìmì kẹ́ tó gbé wọn wọlé má ẹ̀kan fúláàgì ètò ẹ̀kan sẹ́ǹtì àtìmì Abẹ́òkúta ìṣó ńlẹ̀. À ń gbé Abẹ́òkúta. Tẹ́ bá kàríṣù bàbá Awólọ́wọ̀. Bàbá Awólọ́wọ̀ ti pè because bàbá Awólọ́wọ̀ want to become a president of Nigeria. Ní bàbá ti bẹ̀rẹ̀ sí ní problem. But Ìgbòho torí pé Ìgbòho sọ wípé ẹ má pa ìran Yorùbá mọ́. Ẹ lọ béèrè ẹni tó jẹ ìyà nítorí Yorùbá bí Sunday Igboho nínú ìtú Yorùbá kò sí. Kò sí tó gbé àjàgà gbogbo ilẹ̀ Yorùbá ó gbẹ̀dù. Torí pé ó fẹ́ ṣe torí pé Sunday Igboho ṣe tẹ́nìkan ò ṣe rí. Ó dẹ̀ jìyà tẹ́nìkan ò jẹ rí. Kẹrí fún ìran Yorùbá. Ó wá dé pa. Wọ́n jẹ ọrọ̀ tẹ́nìkan ò jẹ rí. Wọ́n gbá yìí tẹ́nìkan ò gbá rí. Gani wá bínú. Ó wá ẹ̀fẹ́ ti pé òun ló yẹ kó fún ní iyì yẹ. Kò pọ́sibú ìyá mi. Bẹ́ẹ̀ ni Yorùbá ṣe ní ti pẹpẹ kò lè jẹ ní ti pẹpẹ. Mi ìmọ̀ bóyá ń gbọ́ mi lé o. Ẹ gbọ́ ṣe ń gbọ́ Abẹ́òkúta lórí YouTube àti Facebook o. TikTok ń kọ́. Hello. Ẹ̀yin gbọ́ lórí TikTok. Facebook àti YouTube ṣe ń gbọ́ Abẹ́òkúta ẹ jọ̀ọ́. Ẹ bá wà kárí ìdèwé ẹ jẹ́ kárí kọ́mẹ́ǹtì yẹn dákun. À ń gbọ́ yín. Tẹ́lẹ̀ Yorùbá ṣe ní ti pẹpẹ kò lè jẹ ní ti pẹpẹ. So iyì àti àpọ́nlé tí Sunday Igboho gbà. Ẹ má gbàgbé pé Gani sọ wípé ẹ lè sọ lórí ogun ilẹ̀ Yorùbá di méjì.
ẹbí léèrè ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ ta ló fi wọ́n jẹ olórí ogun o. Àwọn tó súnmọ́ Gani dáadáa wọ́n wà ní Ondo State lọ́dọ̀ mi bíbá Èkìtì bíbá yìí wọ́n ní Gani òyìn ìbọn rí. Kò yan ìbàdí kò yin ìbọn. Hmm. Let us say the reality. À ń gbọ́ yàrá Èkìtì. So the confirmation and the endorsement tí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó fún Sunday Igboho ó ṣọ́ọ̀kì wọn. Wọ́n lá lọ tọrọ mọ́tò ń bẹ̀ ni. Àdúpẹ́. Wọ́n lá lọ tọrọ owó ń bẹ̀ ni. Mo lè sọ ìrìn àjò wa sí Ọ̀ṣun State. Ìgbòho ní pé tí òun bá ti launch Ìrù Ẹkùn ní Òṣogbo, òun máa kí bàbá wa Àtàwọ̀jà tòṣogbo. From there to Ẹdẹ. Ṣé ẹ mọ̀ pé Ẹdẹ ti fún wa ní ìyàwó kejì? Tó tọ́ mà tiẹ̀ ni. Kó lọ sí Òṣogbo kó má délé àná òun kó kí bàbá yẹn. But nígbà tá a máa ṣe gbogbo kí nìyẹn tán, ilẹ̀ ti ṣú. Tá a máa àrò pé ká tọ̀ kí bàbá Àtàwọ̀jà káde padà ní. Ó gbà wá ní táì. Àbá tètè ta ó di Ilé Ifẹ̀. A lè èrò ẹ̀ pé ká kàn kí bàbá káde jáde ní. Bàbá shock everybody. Bàbá Àtàwọ̀jà kí ló ṣe? Onírìṣà pé Sunday Igboho ló lú ọmọ ẹ̀fọ́rí ló jẹ́ gbà mí. Ṣé ń gbọ́ mi mà? Ṣé ń gbọ́ mi gbogbo ní? Ẹgbọ́n ṣe ń gbọ́ wà bẹ́ẹ̀ Èkìtì. Igboho ẹ jẹ́ gbogbo ẹ̀yìn àgbàgbà ilẹ̀ Yorùbá. Ẹ̀yìn àgbàgbà ilẹ̀ Yorùbá ẹ já gbọ́wọ́ pọ̀ ká sọ̀pọ̀tì olú ọmọ yìí. Ṣọ́ọ̀kì ló jẹ́ fún gbogbo àwọn táwa mẹ́. Ṣọ́ọ̀kì ló jẹ́ fún àwọn ọ̀tá Sunday Igboho. Ẹni bá lójú inú torí tó lọ ń bẹ̀yẹ dá moment náà. A mọ̀ pé confirmation nìyẹn. Bẹ́ẹ̀ni. Àwa olóyìnbó àwa overgraduate ń pè ní endorsement. Endorsement. Overgraduate ẹ̀yin undergraduate máa pè ní confirmation. Overgraduate máa pè ní endorsement. Àwọn undergraduate ń pè ní confirmation. Ẹ̀yin overgraduate ń pè ní endorsement. Àwọn overgraduate máa pè ní endorsement. Wọ́n ti padà fàájá. Wọ́n ti fàájá. Olóyìnbó ti ta lẹ́yìn. So that day lẹ́yìn tí mọ̀ pé the camp of Gani wọ́n ti rọ́gọ because ó jẹ́ ṣọ́ọ̀kì fún àwọn àgbà. Ẹ jẹ́ kí n sọ kankan fún yín níbi tí ó yà wá lẹ́nu dé. Nígbà tá a fẹ́ jáde ní Ilé Ifẹ̀ ká máa padà. Eléyìí tó yẹ kí Sunday Igboho àti gbogbo àwọn tó tẹ̀lé káwọn máa lọ sí ọ̀nà Ìbàdàn. Ọ̀nà Ilé Ìṣàlẹ̀ gbogbo wa ti bí orí kọ́. Kí lẹ̀ ń wá? Because we did not expecting it. Àwọn wa jáde ti pé Sunday Igboho lọ tọrọ mọ́tò ni. Ó lọ tọrọ owó lọ́wọ́ Onírìṣà ni. Fáìnì. Ọmọ ló máa ń tọrọ owó ló máa ń gba owó lọ́wọ́ bàbá. Òṣè lẹ́ẹ̀kìtì. Lẹ́ẹ̀kìtì. Òṣè ìran ọmọ ló máa ń gbowó lọ́wọ́ bàbá ẹ̀. Àtẹ́wọ́ ẹ̀kùtì ni. Ìyá ọmọ gidi ni o. Ọmọ tó bá ń gbọ́dọ̀ sí bàbá ẹgbẹ́. Mo ti sọ ti pẹ́ mọ́. Ìrù Ẹkùn ó wà fún gbogbo ọba ilẹ̀ Yorùbá. Àwọn ọba gidi ni o. Kì í ṣe fún Tìwó o. Mi ò dárúkọ Tìwó o. Ọba gidi. So wọn ò lè wọ́n tẹ́ kí ènìyàn tó mú lára àwọn ọmọ ẹgbẹ́ this is my next of kin. Ṣé òyìnbó yẹ kọ́ láti? Tí mo rí ìwà tọmọ yẹn léwu kò sí bàbá tó máa sọ wípé tó ń bá lọ tó ọmọ tó máa kó gbogbo gún lé lọ́wọ́ rèé wọn à ń kó gún lé akótilétà lọ́wọ́ wọn rí pé Sunday Igboho kájú àwọn ọba yẹn náà fi rọgbà yìí ká ọba bíi 8 ló sọ pé tí Sunday Igboho bá wá sí Èkìtì ó gbọ́dọ̀ dé palace àwọn because they know that they can do it. The past record tí Sunday Igboho ti ṣe ilé àtẹlẹ tó ń ṣe ilé lọ́wọ́lọ́wọ́. So tọ́ba ní Sunday Igboho lọ tọrọ mọ́tò lọ́wọ́ Onírìṣà. Tí Sunday Igboho bá hùwà tó dáa sí bàbá ẹ̀ kò ní lè tọrọ mọ́tò káwọn lọ sí Ilé Ifẹ̀ kan lọ tọrọ. Ìgbéraga ò jẹ́. Ìlara ò jẹ́. And I want to say something tonight. Àwọn kan sọ wípé
ó ń promote àṣà ilẹ̀ Yorùbá ní Yorùbá ṣe bí lọ́pọ̀lọpọ̀ gbogbo ilẹ̀ Yorùbá we know that the symbol the root of the Yorùbá race the leader of the Yorùbá race ní ọba ojú gbogbo wa ní Gani fi sọ wípé àwọn ọ̀nà Kakanfò olórí ẹ̀ṣọ́ bodè pé ó ju ọba bòmí lọ nílẹ̀ Yorùbá ojú wa ló ti sọ pé nígbà tó ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò òun ò gbẹ́dọ̀ lọ balẹ̀ fún ọba kankan mọ́. Àbẹ́kìtì ẹ ti ń túrò ṣéèdì tẹ́ ń túrò yẹn pọ̀. ojú wa ní Gani fi ń fi ó ojú wa ní Gani fi ń jẹ oyè ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò òsì Ààrẹ Ọ̀nà Kakanfò òbí Ààrẹ gbádùn Ààrẹ Kakanfò bá ẹ jíròrò ẹ jẹ́ kí n bí yín léèrè torí pé àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá they need to correct something èyí tó bá ọmọ tó bá yẹ kó dàgbà dúbò Gani was number 15 Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ nílẹ̀ Yorùbá nínú àwọn 14 tó ti kọjá lọ mélòó nínú wọn ló ń fìyàn joyè mélòó nínú wọn ló ń fìyàn joyè ó lágbára lé ní ìlànà ṣé Abíọ́lá yan ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò ó sì Ààrẹ Ọ̀nà Kakanfò àbí Kini ló yan Ààrẹ Ọ̀nà Kakanfò that means to say Gani complete pẹ̀lú àwọn ọba wa. Ṣọ́kílì ẹ̀. Ó complete pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá. Nígbà tí ọba bá jẹ ọ̀tún. Ẹ fún àìsè bẹ̀rẹ̀ ṣé òní fún Abẹ́kìtì láyé kan sọ̀rọ̀ à ń gbọ́ yín. Abẹ́kìtì ẹ̀ continue. Tí àwọn ọba wa bá jẹ ọ̀tún tí Gani náà jẹ ọ̀tún táwọn ọba wa bá jẹ òsì tóun náà jẹ òsì táwọn ọba wa bá jẹ àṣìpá tóun lọ jẹ bọ́ọ̀ bá rẹ̀ jíròrò. Ó ti sọ̀rọ̀ ìjọba mọ́ wa lọ́wọ́ náà. Ẹ̀rọ tó ń tẹ̀lé Yorùbá báṣubàṣu. That is why tó ń tẹ́ kí wọ́n máa rí ọba àwọn ọba ilẹ̀ Yorùbá nínú àṣà Yorùbá ẹni tó lọ gbé àṣà ga. Ó gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ mo ti rí ibi tí Abíọ́lá ti dọ̀bálẹ̀ fọ́ba. Mo ti rí ibi tí Ọbásanjọ́ ti dọ̀bálẹ̀ fọ́ba bó ti sọ pé ti ní ẹ̀kọ́ àwọn tó lè ṣe fún ni. Ó dọ̀bálẹ̀ fọ́ba ọba. King Sele Adé was 80 something years. Wọ́n dẹ̀ dọ̀bálẹ̀ ń jọ wo. Tó bá dé ọ̀dọ̀ ọba tó jẹ́ pé ọmọ 30 years ni bàbá yẹn máa nà. Bẹ́ẹ̀ni. Ó máa dọ̀bálẹ̀ ni that is the part of our culture. But Gani máa na ọwọ́ ni. Ọba tó bá tún gba ọwọ́ lọ́wọ́ Gani orí àpèrè yẹn máa gbóná mọ́ ọba òun. Ẹ mọ̀ pé wọ́n gbé ọ̀padà ọ̀padà ni wọ́n nílé ìdọ̀bálẹ̀ pẹ̀lú ọ̀kan. Jẹ́ rí ọ̀pá tó gbé yẹn fẹ́ẹ̀kì ni Aláàfin Adéyẹmí Ògúnlọ́pàá. Ó ní èmi ni mo sọ bẹ́ẹ̀. Fẹ́ẹ̀kì lọ̀pá yẹn. Ọ̀pá tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń gbé dání máa ń dá dúró fún ara ẹ̀. Ṣẹ́gun mi lọ wádìí ọ̀rọ̀ tí mo sọ dáadáa yìí. Wow. Ọ̀pá tí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò bá gbé dání ó máa ń dábàá gbé dání àtàbà fi sọ̀lẹ̀ báyìí máa gbọ́wọ́ kúrò ní ọ̀pá yẹn ò dẹ̀ ní ṣubú. Wow. Ẹni kó tọ́tọ̀ owó ẹ̀yẹ wò kó gbọ́wọ́ kúrò bẹ́ẹ̀ tí ò bá ní ṣubú. Àṣírí lèmi ń gé fún yín lẹ́nìí. Ṣẹ́gun mi. À ń gbọ́ yín. Tí wọ́n bá bẹ́ẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tá a bá ṣètùtù ẹ̀ tán wọ́n máa gbé àwọn ẹkùn lẹ̀. Àwọn ẹkùn tó máa gbé àwọn ẹkùn lẹ̀ nígbà tá a bá ṣètùtù yẹn tán àwọn ẹkùn yẹn ló máa dìde fún ara ẹ̀ta bọ́ sí ọ̀rọ̀ ẹni tó fẹ́ fi jà Ọ̀nà Kakanfò. Àwọn náà ní fídíò kan tí wọ́n tó ṣe báyìí tó wọ́n wọ aṣọ ẹkùn. Ọwọ́ náà fi gbèsè lọ́rùn mà ọwọ́ ẹni fídíò gbà kan kí wọ́n fi Moshood Kásì máa wò ó jẹ́ á mọ̀ pé lóòótọ́ lọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀pá Ààrẹ Ọ̀nà Kakanfò kì í jáde tó sọ di fásitì yìí ọ̀pá yẹn ni kó gbé dání kó gbé sọ́lẹ̀ kó gbọ́wọ́ kúrò mẹ́tọ́ pa Yorùbá ní ṣubú. It's faking us. Àwọn ajá àríwá o. Èrò gbá ọkọ̀ ẹni láti da Yorùbá rú. Ṣẹ́rìmà, mo jókòó lénìí, mi ò rí àwọn ará Ìlọrin kú o. Mi ò dẹ̀ rí àwọn ará Kwara tó. Ẹ wá ní èrè ìdíwọ́. Kí nìdí? Mo rí ọmọ Ìlọrin tó jẹ́ Yorùbá gidi tí Fúlàní kí wọ́n gbé bẹ̀.
Tá ń pa wọ́n bẹ́ẹ̀ nípa ẹran. Ṣé gbọ́ mi sà? Nígbà tí Ìlọrin tádé Ìlọrin nígbà tó ṣe program yẹn nínú hall yẹn. Àwọn ọmọ Ìlọrin bíi mẹ́ta ló wá bá Sunday Igboho wọ́n dárúkọ mi kẹ́kọ̀ọ́ lọ́bẹ̀. Ó lóun máa lọ oníkàmá wọlé gbogbo ẹ̀dínwó ló máa dé. Ṣé gbọ́ mi? Ẹyin tó ti lọ́bẹ̀ tó lóun fẹ́ yọ ọba lóyè òun fẹ́ fi ọba Yorùbá jẹ tó bá fẹ́ fi ọba Yorùbá jẹ ṣé ó tọ́ sí Gani? Ṣé ó tọ́ sí Gani ọmọ Tápà? Ṣé Gani fẹ́ bọ́ba jẹ nílẹ̀ Yorùbá? Tó ọwọ́ tí Gani gbé wọn ní ọ̀dọ̀ wọn ń gbà yín lọ́wọ́ ní ọ̀rọ̀ pé Sunday Igboho ń gbé bọ̀. Tó fẹ́ dá wàhálà sílẹ̀ sí wọn lọ́rùn ni. Èmi náà sọ fún wọn pé Sunday Igboho wá láti wá dá wàhálà lẹ̀. Ó wá láti wá kó wàhálà kúrò ní Kwara State ni. And thank God, màmá mi ẹ jẹ́ ká jọ wò ó. Ẹ pé àwọn ènìyàn tẹ́ bá mọ̀ ní Kwara State lénìí. Àwọn tẹ́ bá mọ̀ ní Kogi. Àwọn tẹ́ bá mọ̀ ní Ondo, l'Èkìtì, ní Ọ̀ṣun. Tó fi dé Ọ̀yọ́, tó fi dé Ògùn, tó fi dé Èkó. Pé ṣé ìjínigbé yẹn ò lọlẹ̀? Ẹgbẹ́ ẹ̀yin èèyàn wa ṣé ẹ máa béèrè pé Yorùbá land generally ṣé ariwo ìjínigbé yẹn ṣé kò lọlẹ̀? How many percent tó fi lọlẹ̀? What's it reduced? Ṣé ìjínigbé yẹn ò lọlẹ̀? The answer is ó lọlẹ̀ still. Ó lọlẹ̀. Torí pé Ọlọ́run ti fi ìbẹ̀rù Ọlọ́run wà lára Sunday Igboho. Bẹ́ẹ̀ni. Àwọn òde ní ẹ̀rù yẹn. Àwọn ò ní ẹ̀rù yẹn. Táwọn tọ́ra wa jẹ. Kini táwọn tọ́ra wa jẹ. Bẹ́ẹ̀ni. Fún títí àwọn fi dúró gẹ́gẹ́ bí ogun àwọn ò ní gbà àwọn ò ní ṣe kíní kankan. Ẹ jọ bí ọdún 5 sẹ́yìn tí Sunday Igboho sílé. Mami wa Gani. Arikuyẹri àrẹjọ lọf. Wọ́n á sọ fún pé wọ́n ní plan security lẹ̀. Bóyá wọn ò tí ì gbèjà blueprint. Wọ́n jí wa gbé lẹ́gbẹ̀ẹ́ everyday. Wọ́n sọ anything. Ọ̀tí nígbà tí Sunday Igboho dé. Ìgbà tẹ́ fún ọ lówó. Wọ́n máa ń pariwo wípé kí Sunday Igboho má ba plan security plan tó ti ṣe é lẹ̀ kó má bàjẹ́. Alájàsà. Sunday Igboho wọnú igbó wọn ní ó lọ fly drone ó lọ ṣe camera. Let me give you one thing today now. Àwọn tó ń fly drone nínú igbó they are well trained police officer. Tí wọ́n kọ́ fún Sunday Igboho láti federal government láti Àbújá wá. Mi ò ní kọ́ iye nọ́mbà wọn. Ṣé ẹ gbọ́ mi náà? Kò nídìí ànídìí. Mi ò ní kọ́ iye nọ́mbà wọn. Ẹ má dàrú sọ. Láti Àbújá wá. Àwọn ní Gani kọ̀ọ̀dẹ́mù wọn, àwọn tó jẹ tírénì nìyẹn o. Ẹni wọn bí Gani lẹ́rẹ̀ ta ló tírénì wèrè. Ṣé níbi tó ti fà kíní? Kápẹ́ntà. Àwọn tó tírénì tó ń tẹ̀lé Sunday Igboho tí àwọn yẹn sọ wípé wọ́n ṣe ń lọ níwèé àtàbà tí wọ́n máa ṣe fídíò ìyẹn tó máa jẹ́ rìpọ́tì tá a máa fún ọ̀gá àwọn alábùjá. Ẹni ìṣẹ̀dá bá ń lọ mà tó bá ti kú ọ̀tún là á ń lọ àwọn yẹn ti dé síbi Sunday Igboho nígbàgbọ́. Àwọn ẹni mọ́tò wọn máa ṣáájú àwọn ló dẹ̀ máa wà lẹ́yìn. Tó ìlara ló ń bá wọn jà. Kí ló ń bá wọn jà? Ìlara. Wíìdì Yorùbá nínú òfin Yorùbá. Tó ẹni bá ti ṣe ní ọjà náà tí wọ́n pé ètò. Ilé ìṣàjà tó ti sọ́jẹ́. Ojú Yorùbá ti là. Ó ti pẹ́ náà àti ṣe àti rúbọ tó pọ̀ lọ́wọ́ àwọn Fúlàní Ukraine kan máa deceive wa. Ukraine kan máa deceive wa. Náà sọ fún Gani àṣẹ tuntun. Wọ́n bá lọ lọ́kọ́ àwọn ọmọ ẹ̀ ti sọ wípé màá fẹ́ di tọ̀ tí ìkan nínú àwọn ọmọ Gani tó kọ síta pé bàbá Onírìṣà ó ń fa orí apá kan ó ń dá apá kan sí. Ìdí ẹ̀yẹ wà lọ́jà
Orí ọmọ tuntun owó. Káwọn náà lọ sọ́dọ̀ ọ̀nà ní máa fún wọn Ọọ̀ni ìṣe cheerful gift bàbá dáadáa ni bàbá Ọọ̀ni. Lórí Larin. Kí ló dé? Kí ló dé? Bàbá Kìtì, ẹṣẹ́ omi mu kí ní kì í sọ̀rọ̀ sókè. No, mo ní kọ́ṣẹ́ mi mu. Ẹ̀sìn wájú ọjọ́ yẹn gbẹ̀. Tọ́lọ́ nígbà fọ̀ọ̀sì tó sáré kélé à ń gbọ́ yìí. Wọ́n ní wípé Gani Adams sọ wípé òun dàbí ọba àbí bí òun jọ àwọn ọba kan lọ nílẹ̀ Yorùbá wípé òun dẹ̀ lè tẹ́ríba. I think there's a way he put it. Bẹ́ẹ̀ni pé ẹ̀mọ̀ Gani rẹ̀ bẹ́ẹ̀ni pé Ọlọ́run kékeré kan lòun nílẹ̀ Yorùbá bí ọba kan. Jẹ́ kọ́ọ̀nẹ́tì ọ̀rọ̀ yẹn. Sorry, Mr. Janasi, ìbọlẹ̀ ti wá. À ń gbọ́ yìí. Níkì ó yá. Ọ̀rọ̀ yẹn pẹ̀lú bá tó sọ̀rọ̀ lókòmọ̀ṣọ́. Èmi lè gbé. Tẹríba, wọ́n máa kí bàbá tìyá wọn. Káwọn kan àwọn òye àwọn kìíní kan bàbá ọba ni wọ́n. Ìfẹ́ connect ẹ̀jẹ̀ tí ń rìn yẹn o. Ṣé bọ́dà tó ń já sí báyìí. It's not Yoruba, that's the truth. So báwo ni ṣẹ́ríbi tí wickedness àwa Yorùbá ló ẹ̀ka pàrọ̀ wa sòtọ́ I'm sorry o kéèyàn kan máa fi pé mo fẹ́ kú ọba o kọ́nà ọkàn rẹ̀ kẹ́ bàbá wa tó kú fọ́ọ̀mù ọba Ọ̀yọ́ Aláàfin àwọn náà kọ̀ sí. Because àwọn tí kò ṣe pé wọ́n mú èyí jẹ ọ̀nà wọ́n nǹkan fi jẹ kíní tó jẹ yìí gbogbo nọ́ọ̀sẹ̀ǹsì ò ní máa ṣe máa yí báyìí ṣe máa fi ẹyin tí ò ń ṣọmọ. Ẹ bá wa power tap lórí ètò yìí wọ́n ti ní sòyìnbó tó lágbára má jẹ́ gbé wa wálẹ̀ bá wa láìkè ètò yìí ẹ dákun. Báyìí ṣe máa fi ẹyin tí ò kì í ṣọmọ Yorùbá jẹ èèyàn ẹgbẹ́ wọn máa fi jẹ́rú orúkọ bá irú ọkọ tó ṣe nílẹ̀ Yorùbá ẹnu bí Sunday Igboho ọmọ kan ẹnu bó ṣe ń ṣe. Ẹbí bí Sunday Igboho ṣe ń ṣe ni ẹnu ọgbẹ́ ìjẹ́ Yorùbá ló wà láti pàṣẹ ìpàdé ẹ̀ṣẹ̀ Èkìtì yẹn yóò ní bàjẹ́ bàbá mi àti ìyá mi màmá Yorùbá wí ṣe rí nǹkan tí bàbá wa ṣì sọ ni mo ṣì leave on the comment section Yorùbá ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ nígbà tó yẹ ká máa sọ̀rọ̀ when you see something you say something tó bá ti lè rí ọ̀tá ẹ̀ ojú ọ̀tá ojú síwájú ọ̀tá ẹ̀ àwọn ọ̀dọ́ ni mí àwọn àgbẹ̀ láti bíbí Èkìtì àwọn àgbẹ̀ tí bí ẹ pẹ́ tó jọ mọ̀ ká ọmọ Yorùbá wọn máa gbé ilé ẹ lójú ni mi ò ní fi ọ̀rọ̀ sábẹ́ àwọn kọ̀ọ̀kan sọ. Ní kí ló máa ti ń sọ̀rọ̀ gbà wá? Àti Jésù débi wípé àwọn Fúlàní àwọn ọmọ lẹ́lẹ̀ wọn máa fọwọ́ gí wa nímú wọn máa sọ pé kí la fẹ́ ṣe nílẹ̀ bàbá wa. Kí ló ń ṣẹlẹ̀ gan? So inú jáde kọ́ọ̀lù wọlé ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì fún mi ní túnmí máa parí within Kini gbogbo àwọn àwa láti kíkọ̀ Gani Adams yìí ẹ jẹ́ kí Gani Adams kó lọ understand pé òun ṣọmọ Yorùbá kó gbé jẹ́ kó jókòó síbi tó fẹ́ wà jẹ́jẹ́ kó má ẹ̀ bá ṣáà láti sọ pé òun fẹ́ ṣe Kini ṣé àwọn àbí program kan ní Yorùbá ìwé ìmúdẹ fún àwọn Yorùbá tó bá ń gbọ́ mi ẹni ọmọ Yorùbá ẹ máa fi energy yín àti ọ̀tẹ̀ yín ẹ máa fi bá àwọn ọ̀tá Yorùbá jà ẹ má máa fi bá àwọn Yorùbá ẹgbẹ́ níjà ẹ kúrò ní díẹ̀ kò sí. I was on a program today. Ọmọ Yorùbá máa yìí ṣe kíní kan sáré jẹ́ mi ìfẹ́ dárúkọ ẹ̀ tó bẹ̀ sí ní ṣépè fún ọmọ Yorùbá ẹgbẹ́. Ẹ má dárúkọ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Mi ò dárúkọ ó bẹ̀rẹ̀ sí ní ṣe mo wá wá pé tó ẹ pé mo ṣe mú ẹnájì yìí mo ṣe fi ṣépè fún àwọn Fúlàní àtàwọn ọmọ Yíbọn nípa tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni kò bá dá kí ló ṣẹlẹ̀. Nikki only the Yoruba will please the speaker volume is low. Oh, volume is low. Ẹ jẹ́ ń pariwo náà, wọ́n tún ti bẹ̀rẹ̀ ní Adé bá wa pọ́ra táàpù. No, ẹ bá wa pọ́ra táàpù, tó bá ti bá wa like ètò. No, to God who made me, your volume is high. But unfortunately, ọlá nǹkan tó ti ṣe sí page wa, wèrè oríṣiríṣi náà. You can come on phone now, you have my number. Ẹni tó ń bẹ̀rẹ̀ nọ́mbà mi ló ń lọ nísàlẹ̀ Kini lórí YouTube yẹn. Please call me. I will call you now. Ẹ bá wa gbọ́ tó kẹ́ ní ìṣẹ́jú méjì sà. Mr. Janasi ẹni sùn kò tí kàn. Ẹ
Any so Mr. Ajanasi kò tí kan yàwó lórí phone. Ẹ máa gbọ́ sókè. Ẹ gbọ́ sókè sà. Ẹ̀rọ mi ọ̀rọ̀ question méjì ni mo ní. Ó yá. Kí ló dé bàbá ò ní gbé bílọ̀sì fún Sunday Igboho? Àmì tó gbé idiot fún àwọn ọmọ Gani Adams. Okay. In a normal setting, ó yẹ kí wọ́n jáde káwọn náà sọ̀rọ̀ bí olóyè Igboho ni. Kí là ń bára wa jà fún ẹjọ́ sọ fún mi? Àmọ́. Kí ni torí gbogbo pàtí wọ́n ti bẹ̀rẹ̀ shenanigans Igboho ò dá wọn lóhùn kó sọ̀rọ̀. So àwọn àgbààgbà Yorùbá ló yẹ kó dìde kó caution bàbá Nàìjíríà. This is not even bàbá yóò ń ṣẹgbẹ́ kó caution Gani. Go stop, because all this nonsense will move with the Yoruba forward or drag our backward. You understand what I'm saying? Now, if we want to move forward, unity that needs now we have OPC fashion, we have OPC New Era, but another one, and it is Gani nìkan ló jẹ́ tó ń fa wàhálà. Tí àwọn pípọ̀ yẹn bá jẹ́ obìnrin wọn ò ní gbà kí ọkọ wọn ó ṣẹ́jú sí obìnrin mi. Kí ló dé? Kí ló dé bó la ń lọ táàrọ̀ kọ̀ wọ̀? Èyí ṣe tó jẹ́ táìmù yìí lẹ́nu kan ṣẹ̀ṣẹ̀ wá ń gbé mọ́tò fún wọn. Àmọ́ wèrè tó gbé mọ́tò fún wọn right now tó ń jẹ́ káyé gbádùn. Ọ̀ní sọ pé òun ló ń gbé mọ́tò sílẹ̀. Ẹ tó gbé mọ́tò fún wọn kó sọ̀rọ̀ náà. Ẹ wo gbogbo àwọn tá à ń bára wa jà nílẹ̀ Yorùbá yìí àlè lẹ́yìn ìwé ẹ̀ o. Then Yorùbáwùyí, I'm one of your biggest fans. Mo sọ fún ẹ tó bá ṣe ṣó èdè máa bá ẹ jà. Kí alọ́láwọ̀n tí mo fẹ́ sọ fún ẹ ní pé tábà ti ń sọ̀rọ̀ wá ló kàmpé fún bàbá Tinubu. Àlàyé jáde kàmpé fún ọmọ wa ni ẹjọ́ ṣe. Ẹ jáde ẹ kàmpé fún. Because nǹkan tí bàbá yìí ti ṣe. Ó ṣe ilẹ̀ títí ìlú mi, ó ṣe já sí àwọn. A ní rí Dubai lọ lórí ètò ilé nìyí. Ẹ má gbàgbé láti bá wa like, kẹ́ subscribe, kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Ó dàbọ̀.